أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا الله لا إله. الحمد لله ولي المؤمنين المتقين، والصلاة والسلام على سيد الأولين وإمام المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa. Ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ni ọba tó jẹ́ pé òun ni ọ̀rẹ́ àwọn olùgbàgbọ́ òdodo. Ọlọ́run ọba Allah ó tún wá mú àwọn olùgbàgbọ́ òdodo yìí, ó mú wọn lọ́rẹ́ rẹ̀. kọ́lọ́mọ́sá fàwọn náà sínú wọn. Àwọn olùgbàgbọ́ òdodo àwọn náà làwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run, tí wọ́n sì ń bẹ̀rù Ọlọ́run ọba tí wọ́n gbàgbọ́. Àwọn lẹ́yìn ilá máa pè ní wòlíì Ọlọ́run. Ọlọ́mọ́sá ìfàwọn náà sínú wọn. Gbogbo tọ́lọ́run ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa táà fi ń súnmọ́ Ọlọ́run kálíbà dọ̀rẹ́ ẹ̀. Ọbẹ̀ lọ́run nínú àánú rẹ̀, kọ́lọ́mọ́sá bá wa ṣàlékún rẹ̀. Gbogbo tí a tara bọ̀, ìta gbàgbọ́, ìta máa wù níwà, tọ́lọ́run fi yọwọ́ kò nú àwọn ọ̀rẹ́ rẹ̀, kọ́lọ́mọ́jẹ́ ní kọ̀ọ̀kan wọ́n débẹ̀. Kọ́lọ́mọ́sá já máa tẹ̀síwájú nínú wìláyàtù Ọlọ́run. Ọlá agbára Ọlọ́run ọba wa, ọlá àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, àlékún àánú rẹ̀ kó bá òjíṣẹ́ ńlá Muhammad, kó bá àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. Ìta fi bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí òun náà ni al-awliya'u wa sifatuhum wa karamatuhum ala daw'il kitabi wa sunnah. Àwọn wo ni à ń pè ní wòlíì? Àwọn wo ni wọ́n ń pè ní wòlíì? Nínú èdè Yorùbá a máa ń pè ní àwọn ẹni Ọlọ́run. Wòlíì, wòlíyù òun náà ni ọ̀rẹ́ Ọlọ́run ẹyọ kan. Àwùlíyà òun náà ni àwọn ọ̀rẹ́ Ọlọ́run tó pọ̀ rẹpẹtẹ. Tóbìnrin ó máa jẹ́ wàlíyàtun, ọ̀rẹ́ Ọlọ́run lóbìnrin, wàlíyàt àtàwọn ọ̀rẹ́ Ọlọ́run ọba lóbìnrin tí wọ́n pọ̀ rẹpẹtẹ. Àtọkùnrin wa àtobìnrin wa, àwọn tá ń gbọ́ mi àtàwọn tá ń wò mí àtàwọn tá tún máa gbọ́ mi, kọ́lọ́mọ́sá fi wá sínú àwọn ọ̀rẹ́ Ọlọ́run lọ́kùnrin wa àtobìnrin wa. A máa ń gbọ́ nílẹ̀ Yorùbá wọn léèyàn ya wòlíì. A máa ń gbọ́ nílẹ̀ Lárúbáwá wọn ní lágbájá wàlíyùllah. Ní tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni la fẹ́ gbé sọ níjòkó ilé ni. Ìtumọ̀ rẹ̀ ní ọ̀rẹ́ Ọlọ́run. Nítọ́mọ yẹn ń fẹ́ lèyàn máa ṣe fọmọ tí yẹn bá fẹ́ràn, nítorí yẹn fẹ́ràn rẹ̀. Ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. Al-wilayatu, ní tí wọ́n ń pè ní ọ̀rẹ́, hiya alaqatul mahabbati bayna al-mu'min at-taqi wa rabbihi jalla wa ala. Òun náà ni ìfẹ́ àti ìgbàgbọ́ tí ń bẹ láàrin ẹrú Ọlọ́run ọba àtọlọ́run ọba rẹ̀. Wal awliya'u hum ahibba'ullah. Àwọn wòlíì Ọlọ́run ọba àwọn náà lọ̀rẹ́ Ọlọ́run. Asfiya'uhu, Ọlọ́run ṣà wọ́n láàrin àwọn ẹ̀dá, kí sí gbogbo ẹ̀dá tọ́lọ́run dá lọ̀rẹ́ Ọlọ́run. Wa akhyaruhu, Ọlọ́run ṣà wọ́n tó wù lẹ́ṣà, ó wá tẹ̀ wọ́n ba kí wọ́n máa nífẹ̀ẹ́ Ọlọ́run, kí wọ́n sì máa gbọ́ Ọlọ́run gbọ́. Ọlọ́run sọ wọ́n dọ̀rẹ́ rẹ̀. Ọlọ́mọṣà ìfàwọn náà sínú wọn. Ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ bá fẹ́ di wòlíì Ọlọ́run, ó máa bẹ̀ẹ́ kọ́mọṣà ṣàwọ́ náà kún wọn, kó fi wọ́n náà kún wọn ni. Nítorí táà fi máa ń ya wòlíì, táà fi máa ń di wòlíì, nǹkan tí pa wa ò lè ká ní àfi ká bẹ́ẹ̀ Ọlọ́run kó sí rọrùn fún wa. Athbata Allahu dhalika fil Qur'an al-Karim. Ọlọ́run ọba Allah fìdí ẹ̀ múlẹ̀ nínú al-Qur'an ipe àwọn wòlíì wà
àwọn wòlíì wọ́n ń bẹ nínú àwọn ẹ̀dá Ọlọ́run. àwọn al-anbiya àwọn ànábì Ọlọ́run gbogbo ara la mọ̀ àwọn ipa àwọn ni òjíṣẹ́ tọ́lọ́run rán tó sì fún tírà war-rusul àwọn tọ́lọ́run ránṣẹ́ sẹ́ẹ̀rẹ́ àwọn yẹn àwọn ju àwọn àwòlíyáwò lọ. Ọlọ́run Allah subhanahu wa ta'ala Ọlọ́run Allah subhanahu wa ta'ala oúnjẹ oyé wa nínú al-Qur'an al-Karim ipe àwọn wòlíì wà ó sì fi wọ́n ti sọ́dọ̀ ara rẹ̀. A'udhu billahi minash shaitani rajim. Ọlọ́run ọba ní ala inna awliya Allah. Ọlọ́run ọba ní ẹgbọ́ṣẹ́ gbogbo àwọn wòlíì mi awliya Allah. Ọlọ́run láwọn wòlíì Ọlọ́run la khawfun alayhim wala hum yahzanun. Tí wọ́n bá fẹ́ jáde láyé òun ọ̀ka ìpayà kú fún wọn ẹ̀rù ní bà wọ́n mọ́ àmọ́ wọ́n bẹ̀rù títí tí màláíkà kú fi yọjú ni ìpè àmọ́ bí ó gbà á àmọ́ bí ò ní gbà á àmọ́ bí ó ti foríjìn wá àmọ́ bí ó ti foríjìn wá ẹ̀rù ó máa bà wọ́n títí tí màláíkà kú fi ṣe kíní tó fi yọjú. Tẹ́ bá rẹ́ nìkan tó lẹ́rù ọba òun kì í ṣe wòlíì nítorí wọn ò sọ fún pé a ti gbà á wọn ò sì sọ fún pé àwọn ẹ̀ṣẹ̀ báyìí a ti parẹ́ kí ló wá dé tẹ́mi rẹ̀ balẹ̀. Àpẹẹrẹ ìjẹ́wòlíì ni kéèyàn máa páyọ̀ Ọlọ́run tó bá wá di pé màláíkà kú yọjú tí wọ́n fẹ́ máa lọ́run Ọlọ́run ní àwa kápáyà náà kú fún wọn pé ẹ wo bí tẹ́ jòkó sí nínú àlìjánnà Ọlọ́run kọ́lọ́mọsá ìfàwọ́nà sínú wọn. wala hum yahzanun. Ọlọ́run ọba ní a ká ìbànújẹ́ kù fún wọn lérí tí wọ́n fẹ́ dà sílẹ̀ nílé ayé. Bóyá sí Ọlọ́run tí wọ́n ń jẹ́ bóyá àwọn ọmọ bóyá àwọn ìyàwó bóyá àwọn dúkìá wọn Ọlọ́run ọba ní a ká ìbànújẹ́ kù fún wọn ìpè má bànújẹ́ àwa tá a mójútó yín àwa náà là ń mójútẹ́yìn yín o. Ọlọ́run ọba ní wala hum yahzanun. Tí wọ́n bá fẹ́ jáde láyé Ọlọ́run bá ní àkábànújẹ́ kú fún wọn inú wọn máa dùn lérí bí wọ́n lọ inú wọn sì máa àmì wọn sì balẹ̀ lérí tí wọ́n ṣe kíní lérí tí wọ́n fi sílẹ̀. Ọlọ́run wá fẹ́ ròyìn wọn nínú àyà yẹn náà Ọlọ́run bá ní ẹ̀mọ àwọn tí ń wí àwọn wòlíì tí ń wí alladhina amanu. Ọlọ́run láwọn tí wọ́n gbà mí gbọ́ ni o àwọn tí wọ́n gba èmi nìkan gbọ́ lọ́lọ́run ọba lẹ́yìn náà wa kanu yattaqun tí wọ́n sì bẹ̀rù mi. Ọ̀rọ̀ di mélòó jàmá? Ọ̀rọ̀ di méjì. Ọlọ́run ọba ní lahumul bushra fil hayati dunya wa fil akhirah. A ti dùn wọ́n nígbà wọn bẹ láyé tẹ́lẹ̀ pẹ̀lú àwọn àlá tí wọ́n máa lá wọ́n lá lóru yóò sì ṣẹlẹ̀ lọ́sàn. Al-bushra Ọlọ́run láwọn ni wọ́n ní àwọn wòlíì ni wọ́n ní wọ́n lá lóru èyí tí wọ́n rí lóru yẹn yóò sì ṣẹlẹ̀ lọ́sàn. Ọlọ́run ọba ní a fi àlá yẹn dùn wọ́n nú nígbà wọ́n wà láyé wal akhirah al-bushra fil akhirah á tún wá fún wọn ní àlìjánná tó bá dijọ́ al-qiyama la tabdila li kalimatillah. Ọlọ́run ọba dé bí mo ṣe sọ́ọ̀nì kò sí tí ó yí padà. dhalika huwal fawzul azim. Ọlọ́run bá ní àwọn wòlíì wọ́n máa jèrè tó tóbi. Ọlọ́run bá ní èrè táwọn wòlíì jẹ wọ́n máa tóbi. Kí ló dé tẹ́bi ya wòlíì? alladhina amanu torí wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ tí ò sí èméjì nípa Ọlọ́run wọn ò sì gba nǹkan mí gbọ́ lẹ́yìn Ọlọ́run. Lẹ́yìn náà wa kanu yattaqun wọ́n tún wá bẹ̀rù Ọlọ́run. Ẹ̀rù Ọlọ́run máa ń bá wọn ní kọ̀rọ̀ ẹ̀rù Ọlọ́run máa ń bá wọn ní gbangba. Suratu Yunus aya 62 dé 64 ìbẹ̀lẹ̀ Ọlọ́run ti ń sọ fún wa pé wòlíì ń bẹ o. Ó wá sọ àwọn ìròyìn tá a máa rí lára èèyàn tá a fi máa
pè é ní wòlíì alákọ̀ọ́kọ́ yóò ní imán ẹlẹ́ẹ̀kejì yóò ṣe kíni yóò bẹ̀rù ọlọ́run ọlọ́run mọ́sá fi asúnà àwọn ní imán ọlọ́run fi asúnà àwọn olùbẹ̀rù ọlọ́run téèyàn bá ti ní imán sọ́lọ́run tí ó sì bẹ̀rù ọlọ́run kìí ṣe kíni kìí ṣe wòlíì kìí ṣe pé nìkan ní ọmọ sọ fún wa pé nǹkan báyìí lèyìn máa fi ya wòlíì aláàfọ́ra ara rẹ̀ tí máa ń yà yẹn wòlíì yẹn oní ojú ìwé téèyàn ó ṣe tí ó fi ya wòlíì ó sì ti wá sọ sínú suratu Yunus báyìí wípé alladhina amanu àwọn tí wọ́n ní gbàgbọ́ wọ́n ní tawhid wọ́n ní akida wọ́n ní iman kò sí iyèméjì lérí ẹ̀ mọ́ wọ́n sì ń sin ọlọ́run ọba yẹn nìkan wọn ò sin nǹkan mí papọ̀ mọ́ Ọlọ́run lẹ́yìn náà wọ́n wá bẹ̀rù ọlọ́run. bàbá wa sheikh al-islam wọ́n ní wa kullu man kana mu'minan taqiyya kana lillahi waliyya wọ́n ní dìmọ́ ọba yẹn bá ṣe ń gbọ́ ọlọ́run ọba gbọ́ sí bẹ́ẹ̀ náà ni wìláyà yẹn ó ṣe máa ṣe kíni ni ó ṣe pọ̀ sí bẹ́ẹ̀ bá ṣe bẹ̀rù ọlọ́run ọba sí bẹ́ẹ̀ náà ni wìláyà yẹn ó ṣe kíni ni ó ṣe pọ̀ sí a jẹ́ pé bá a ṣe wà yìí gbogbo àlà nígbàgbọ́ gbogbo àlà ń bẹ̀rù ọlọ́run a máa bẹ̀rù ọlọ́run jura wa lọ ọlọ́run nìkan ló sì mẹ́ni tó bẹ̀rù òun jù láàrin wa. wọ́n lọ́wọ́ awọ ẹ̀mí rẹ ala anta waliyullah ìjẹ́ wòlíì ọlọ́run ọba ni wọ́ àbí òun rìn lérí ojú ọ̀nà àwọn wòlíì kọlọmọsá ìfàwọn náà sínú àwọn wòlíì ọlọ́run ọba wa sifatul awliya ìtafẹ́ gbéyàwó òun náà ni sifatu al-awliya àwọn ìròyìn téèyàn máa ń rí lára èèyàn táàfin mọ̀ pé wòlíì ọlọ́run lélẹ̀ téèyàn náà bá ti ní èèyàn náà máa ń bẹ lọ́hùn pé kó fòun sínú wọn pẹ̀lú tóun náà bá ń ṣe nínú àwọn iṣẹ́ yìí alákọ̀ọ́kọ́ nínú àwọn ìròyìn wòlíì òun náà ni tá a ti kà nínú àyà yẹn al-imanu billahi wahdahu la sharika lah ọgbà aláàgbọ́ ipò ńlọ́dá gbogbo nǹkan òun ní sì ń provide ní sárísìkí fún gbogbo nǹkan òun ní pààyàn òun ní lóní kéèyàn ọmọ bẹ òun ní darí gbogbo tí ń lọ nílé ayé pátá òun ní fi nǹkan kan ti sọ́dọ̀ nìkan nínú àwọn ẹ̀dá ọlọ́run nínú àwọn iṣẹ́ ọlọ́run tọ́lọ́run bá ń ṣe ọgbà pọ́lọ́ nìkan ní ṣiṣẹ́ lẹ́yìn náà ọmọ wa sin ọlọ́run nìkan ìgbàgbọ́ nìyẹn o gbogbo nǹkan tí ọjọ́ pé ọlọ́run ọba nìkan ló lẹ́tọ̀ọ́ sí ọlọ́run ọba nìkan ló máa fún onìkan ló máa fẹ́rí kalẹ̀ fún ló máa rúkú fún ló máa pè tó bá fẹ́ ṣàdúrà ọlọ́run ọba yìí nìkan lọ́ba tí wọ́n máa pẹran fún ọba yìí nìkan ló gbára lé onìkan ló fẹ̀mí tẹ̀ ọ̀dọ̀ rẹ̀ nìkan ló ti máa retí oore. ọlọ́run Allah subhanahu wa ta'ala nígbà tí wọ́n fẹ́ ṣàlàyé fún wa nínú Qur'an nínú Suratul Baqara ọlọ́run ọba Allah ó ní Allah ọlọ́run ọba ní èmi ọlọ́run waliyul ladhina amanu èmi waliyul ladhina amanu èmi lọ̀rẹ́ àwọn tí wọ́n gbàgbọ́ nínú mi ọlọ́run lé mi lọ̀rẹ́ àwọn tí wọ́n ṣe kíni àwọn tí wọ́n gbàgbọ́ nínú mi àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run lóhun lọ̀rẹ́ wọn kí ni àwọn náà sọ́lọ́run ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run bá ní yukhrijuhum mina dhulumati ila nur òun fúnra àwọn lòun ràn wọ́n lọ́wọ́ lòun mú wọn kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ kí ló kùnkùn jama àìgbàgbọ́ kí ni ìmọ́lẹ̀ ìgbàgbọ́ ọlọ́mọdé ọbọ̀ lára ẹni kọ̀ọ̀kan wa walladhina kafaru awliya'uhumut taghut ọlọ́run bá ní àwọn kèfèrí awliya'uhum àwọn wòlíì tí wọn àtọ́gùtù ìbílísù àtàwọn ọmọ ẹ̀ àtàwọn tí wọ́n tò lẹ́yìn wọn àwọn lọ̀rẹ́ títí wọn ìbílísù tọ́gùtù ni ọ̀rẹ́ àwọn kèfèrí àwọn kèfèrí èso ọ̀rẹ́ ọlọ́run ní èsì ṣe ọ̀rẹ́ wọn a jẹ́ pé bẹ́ẹ̀ bá ti involve nínú kèfèrí disbelief tó bá ti involve fún bẹ́ẹ̀ you are not a man of God ọ̀rẹ́ ìbílísù ni ọ́ gbogbo ẹni bá ní wòlíì lòun tí ó bá ti nígbàgbọ́ nú ọlọ́run tí ò sínú Islam kìí ṣe wòlíì ẹ̀wẹ́ wòlíì pọ̀ lórílẹ̀‐èdè wa wòlíì Mósè wòlíì Joseph wọ́n ṣe wòlíì ìbílísù ni wòlíì wọn ọlọ́run ní àwọn kèfèrí tí wọn ò gbàgbọ́
ibi èso ọ̀rẹ́ wọn àwọn ọ̀rẹ́ wọn náà ni tọ̀gùt ibilis àtàwọn àṣetáni lẹ́sẹ̀ láwọn ará irisisi tí wọ́n ń dá nílùú ẹ ti mọ̀ pé gbogbo ara tí wọ́n ń dá yìí mírèkùsì ó ti ní í ṣe pẹ̀lú kíni pẹ̀lú èṣù àtàwọn ọmọ ẹ̀. àwa ni wòlíì kan rí náà sí ọ wòlíì kan ní kọ wá ìyá rẹ̀ láwọn fẹ́ mú ọ lọ́dọ̀ wòlíì kan àwa di pé kì í ṣe muslim ọlọ́run ní kì í ṣe wòlíì èèyàn ò lè yá wòlíì àfi kó wà nínú islam torí islam nìkan là á ti ń gbọ́ ọlọ́run ọba nìkan gbọ́ gbogbo ẹ̀sìn tó kù ìtọ́lọ́run dá ni wọ́n gbàgbọ́ bó wọ́n ṣe wá di wòlíì pẹ̀lú ẹ̀ kí wọ́n bá ń padán kápẹ́ wọ́n ń padán tí wọ́n bá ń ṣoògùn májíìkì kágbà pé májíìkì ń bẹ ta ló dá májíìkì lẹ̀ awliya ohun tọ̀gùt àwọn èṣù wọn náà ni wọ́n máa ń ràn wọ́n lọ́wọ́ lérí májíìkì yẹn kámi ankachifu báyìí káwọn yóò ṣubú lọ gbogbo wọn ò ṣubú lọ àmọ́ kámẹ́rámọ́nì ò ní ṣubú. ọlọ́mọdé ayé ayakuya walladhina kafaru awliya'uhum at-taghut yukhrijunahum minan nuri ila adh-dhulumat ọlọ́wọ́n bá ní ẹ̀rí àwọn wòlíì tí wọ́n yìí wòlíì àwọn kèfèrí àwọn wòlíì yẹn wọ́n máa mú wọn kúrò nínú ìmọ́lẹ̀ wọ́n máa jù wọ́n sínú òkùnkùn kí ni wọ́n ń pè lókùnkùn mẹ́jẹ̀má gbogbo ẹ̀sìn tó yàtọ̀ sí Islam àwọn abọ̀rìṣà wọn lè jẹ́ wòlíì ẹni tí ń sin igi ẹni tí ń sinrin ẹni tí ń sunmi ẹni tí ń sinná ẹni tí ń sin èṣù kò lè jẹ́ wòlíì ẹni tí ń bẹ nínú ẹ̀sìn Christianity kò lè jẹ́ wòlíì ẹni tí ń sin ti Júù wọn ò lè jẹ́ wòlíì alátẹ̀wọ̀ lè jẹ́ wòlíì bàbá oúnjálàbí apadán àfọ oúnjálàbí ò lè jẹ́ wòlíì torí kò nígbàgbọ́ sí Ọlọ́run ọba wa ológun ò lè jẹ́ wòlíì ẹni tí ń ṣáájò kò lè jẹ́ wòlíì tó bá jẹ́ pé ó bá jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run ni ní ti ń wá lọ́dọ̀ bàbá alájò yẹn ọ̀dọ̀ tálẹ́ kọ́ wa lọ ọ̀dọ̀ rẹ̀ àmúgbà táàrin òun àtọ̀rẹ́ ti dàrú ló máa wá agbára lọ nù kan míì yàtọ̀ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ wọ́n kàn ń pè rẹ̀ ń wòlíì ní kì í ṣe wòlíì àyẹ̀wò àmọ́yé àwọn ṣéwù tí wọ́n ti ya ìyàkuyà nílẹ̀ Yorùbá tí wọ́n láwọn ya wòlíì wọn ò sì ya wòlíì ìyàkuyà wọn ṣe kíni ni wọ́n yà ṣéwù ti ń padà ṣéwù tó ní sìgìdì ńlé ṣéwù ti ń pọṣẹ ọṣẹ ìtajà àwúre ṣéwù ti ń ṣe pàró òǹdè ṣéwù ti ń proud pẹ̀lú oògùn wòlíì ká ẹ̀yà o ìyàkuyà lẹ́sẹ̀ kíni ilẹ̀ yà tẹ́ẹ̀bà ya wòlíì Ọlọ́run nìkan lẹ́gbàgbọ́ gbogbo àwọn nǹkan tẹ́ ń kó rọra yìí ẹgbàgbọ́ ló jẹ́ máa kó rọra ìtẹ́ ń sáré wákàkì yìí tẹ́ ń tráfù torí ẹ̀ ẹgbà nǹkan ẹgbọ́ ló jẹ́ máa wá ká wòlíì Ọlọ́run ò ní wá nǹkan káàkiri nítorí pé gbogbo ohun tí ń wá ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun náà ni Allah yóò tẹ́wọ́ náà ni yóò sì ṣàdúrà Ọlọ́run sì fi lé lọ́wọ́ bọ́lọ̀ ń bá ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ́ kó tó bọ́ sí ni lọ́wọ́ ó nídìí lọ́dọ̀ ọlọ́ ọlọ́mọsá fi wá sínú àwọn wòlíì rẹ̀. ẹlẹ́ẹ̀kejì àtẹ́kọ̀ọ́ òun náà ni bẹ̀rù Ọlọ́run bàbá ṣe bẹ̀rù Ọlọ́run ọba sí bẹ́ẹ̀ náà ni ipò tá a wà lọ́dọ̀ Ọlọ́run ọba ló ṣe ga sí ká lè bára wa sọ̀rọ̀ níkọ̀kọ̀ láàrin àwọn àtọ́lọ́run ká lè bẹ̀rù Ọlọ́run ká lè bẹ̀rù Ọlọ́run ẹni tó bá mọ Ọlọ́run yóò bẹ̀rù ẹ̀ téèyàn bá mọ títóbi Ọlọ́run téèyàn sì gbà gbọ́ èèyàn bẹ̀rù ẹ̀ torí ó ti sọ tírà kalẹ̀ ó sì ti sọ àwọn tí ó ṣàlàyé ẹ̀ kalẹ̀ ó ti wá ṣàlàyé gbogbo nǹkan pé eléyìí tẹ́ bá débẹ̀ ẹ̀ kàdánwò eléyìí tẹ́ bá débẹ̀ ẹ̀ dùnnú ń bẹ̀ èèyàn wá ní èyí tó ní á má ṣe lèèyàn máa ṣe ọwá ní wòlíì ni ó ti di wòlíì ó dìgbà tó bá jìnnà sí tọ́lọ̀ ní ó jìnnà sí tó sì wá sí tọ́lọ̀ ní kọ́ ọmọ ṣe kíni kọ́ ọmọ ṣe ní tí wọ́n pè ní bẹ̀rù Ọlọ́run òun náà ni fi'lu ma amara Allahu bihi kéèyàn máa ṣe tọ́lọ̀ ní ká máa ṣe wajtinabu ma naha anhu gbogbo tọ́lọ̀ ní ká jìnnà sí ká jìnnà kó mbẹ́ Ọlọ́run ní ẹ má pa àyàn wọ́n pa àyàn oníwọ̀n wòlíì Ọlọ́run ní wọ́n má ṣe ṣìnà òun ṣe ṣìnà oníwọ̀n wòlíì Ọlọ́run ṣé ṣìnà máa mú yàn ya wòlíì ni Ọlọ́run ní ọmọ mutí òun tún fi ń lóògùn oníwọ̀n wòlíì Ọlọ́run gbé ló ti yá ó lè yá torí ọ̀bẹ̀rù ẹ̀ torí ó sọ fún ọ pé kọ́ ọmọ mú ní ìbá bẹ̀rù ìyàwó tó bá bẹ̀rù ọkọ ẹ̀
walillahi al-mathalul a'la gbogbo tí ọkọ yẹn bá ní kó má ṣe tí yóò ṣe kò ní ṣe. ọmọ tó bá bẹ̀rù bàbá àti ìyá ẹ̀ yóò ní dáàdì ní ká má ṣe o mọ́mì ní ká má mú o. tó bá mọ̀ pé tó bá fẹ́ wò bọ́ bẹ̀rù àbọ̀ bẹ̀rù ọlọ́run wo ìhà tó kọ sí àṣẹ ọlọ́run máa ṣe ọlọ́run àti má ṣe ọlọ́run. bọ́ọ̀ bá ṣe wọ́n ń ṣe tọ́lọ̀ ní kọ́ máa ṣe bọ́ọ̀ bá ṣe ń ṣe é sí lọ́mọ ya wòlíì sí. bọ́ọ̀ bá ṣe ń jìnà kúrò níbi haram níbi muharramat malmaasi ẹ̀ṣẹ̀ bọ́ọ̀ bá ṣe ń jìnà tọ́n sára bẹ́ẹ̀ ni lọ́mọ ya wòlíì sí. mọ̀ pé torí pé o ti ní gbàgbọ́ ń kọ́ ọlọ́run o sì ń sin lọ́run ìdíyàn fi ya wòlíì tó sì kejì tọ́lọ̀ ń dárúkọ ó ní alladhina amanu ó ní wa kanu yattaqun wọ́n wàá bẹ̀rù ọlọ́run ọba yẹn wọn ò ní láyà sọ́lọ̀. àwọn wòlíì ilẹ̀ Yorùbá lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì rọ́ gbogbo ń tọ́lọ̀ ọba Allah ní kàbáìrì pé ọ̀dà yóò ní àṣẹ iná ta ní òbí wa yóò mójútó tààrà tí wọ́n máa ṣe gbogbo kàbáìrì dùnú yóò wá máa sọ fáwọn èèyàn pé òun ya wòlíì. àwọn ilé ìyàdánwò méjì lọ́wọ́ lára wọn wọ́n sọnù wọ́n tún sọ àwọn èèyàn nù. wọ́n ní àbí ṣéwù náà ń ṣe ṣe bí ìmáàmù náà ń ṣe ẹni kọ̀dákọ̀dá àwọn bàbá ṣe kọ̀mọ̀ kí bàbá yìí ṣe wòlíì tí bàbá wa jẹ́ wòlíì kò ní ṣe kíni kò ní ṣe. àwa láàmú fúnra wa ní máàkì lọ́dọ̀ ara wa ẹni tó gba máàkì lọ́dọ̀ Ọlọ́run nìkan ló mọ̀. ìbẹ̀rù Ọlọ́run ọba ní kọ̀kọ̀ àti gbangba kéèyàn máa sá fún àti má kọlu Ọlọ́run ní máa sọ yẹn di wòlíì. ẹlẹ́ẹ̀kẹta àtàmásùkù bil Qur'an qira'atan wa tadabburan wa 'amalan wa shifaa wa quwwatan kéèyàn mú àlùkùránì ní ìwé òfin téèyàn máa tẹ̀lé èèyàn sì máa kà á èèyàn máa gbọ́n tọ́lọ́run sọ ń bẹ̀ èèyàn sì máa lò ó téèyàn bá sì níṣòro èèyàn ò fi kùránì yanjú ẹ̀ ní tí wọ́n ń pè ní wòlíì ni lẹ́rù ẹsẹ̀ bá àwọn wòlíì torí wọ́n gbà pé kùránì wà gbogbo òṣòro tó bá ti bá wọn kí ni wọ́n gbé jàmá wọ́n gbà lù kùránì àwọn wòlíì Ọlọ́run ẹ̀rù ẹ̀ bá wọn nípa àlámọ̀rí ayé ìpè bùkátà kan àbí pírọ́blẹ́mù kan wọ́n nígbàgbọ́ ní Ọlọ́run débi pé ẹ̀mí wọ́n balẹ̀ pé lọ́kùngbà tí kùránì ń bẹ tí orúkọ Ọlọ́run sì ń bẹ ń bẹ tá a fi pe Ọlọ́run tọ́lọ́run sì sọ ń bẹ pé pè mí dáhùn ẹ̀mí wọ́n máa ń balẹ̀ ni bí ìṣòro bá ti dé wọ́n sí kùránì. àwọn wòlíì Ọlọ́run máa gbọ́ wá sí ìtọ́lọ́run bá ń sọ sínú kùránì wọ́n máa gbọ́ tí wọ́n bá sì ní ìṣòro wọ́n máa sí kùránì. anabi sallallahu alaihi wasallam anabi ni inna lillahi ahalina minan nas anabi ni àwọn èèyàn kan bẹ láàrin àwọn ẹ̀dá Ọlọ́run ọ̀rẹ́ Ọlọ́run ni wọ́n inna lillahi ọ̀rẹ́ Ọlọ́run ni wọ́n. qalu ya rasulallah man hum àwọn sàhábà wá bèèrè pé òjíṣẹ́ Ọlọ́run àwọn wo lọ̀rẹ́ Ọlọ́run náà qala hum ahlul qur'ani ànábì ni àwọn náà làwọn tí wọ́n di Quran mú ahlullahi wa khassatu ẹ̀sà Ọlọ́run ni wọ́n wòlíì Ọlọ́run ni wọ́n torí ahlul Quran ni wọ́n àwọn náà ń pè ní ahlul Quran àwọn tí wọ́n gba Quran gbọ́ tí wọ́n sì ń kà á tí wọ́n sì ń gbọ́ wá síbẹ̀ tí wọ́n sì ń lò ó tí wọ́n sì ń fi ń ṣọ́ra kúrò níbi aburú tó lè wá bá wọn àbí nígbà tí ànábì ní kábọ̀ wọn bàbá wa kí ló ní aka ó ní aka fálákì ó ní aka kíni ó ní aka násì ó ní ká ka kùrùsì tí wọ́n bá sì ní ìṣòro wọn ka Quran wọ́n gba Quran gbọ́ ahlul Quran wọ́n á máa tọ́ wọ́n á máa kà á wọ́n á máa ha ìbára wọn tí wọ́n ha Quran àwọn àwòlíyà àwọn wòlíì Ọlọ́run kí wá sí yé ha nìkan o yé ha pẹ̀lú títọ̀ àti pẹ̀lú lílò. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ìròyìn tá a fi mọ wòlíì Ọlọ́run àtàmásùkù bí sunna mustahabbatan kanati aw muakkada aw wajiba gbogbo sunna nábì pátá wọn ní fọwọ́ kékeré mú kàn bẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n máa ṣe bóyá yìí tá nábì ní dandan ní kẹṣẹ́ o àbẹ́yìí tá nábì ní bẹ́ẹ̀ bá ṣe ládàá rẹ̀ pọ̀ àbẹ́yìí tó jẹ́ pé mustahabba afẹ́ ká ṣe tá a bá ṣe àlẹ́ṣẹ̀ àmọ́ wọn súnà kan bẹ tó dé pé tá a bá ṣe alẹ́ṣẹ̀ o bọ́ọ̀ bá kẹ́ ráka méjì nínú àṣùbà ọwọ́ náà o súnà sì ní ráka méjì yẹn kò sínú Kùránì
inú súnà ló wà. Bí ṣòkòtò rẹ bá ń kọjá kókó ẹsẹ̀ bọ́lọ́wọ́n bá fèrè jìn ọ wọ̀ nẹ́kọ̀ọ́ tó wà lè Jánnà kò sínú Kùránì àwọn wà nínú kíni nínú súnà dandan ní kí ṣòkòtò àti jàlábíà àtàgbádá kọ́ mọ́ kọjá kókó ẹsẹ̀ fọkùnrin àwọn súnà dandan ni ẹ̀ muakkada súnà muakkada wọn tó dé pé ládàá rẹ̀ pọ̀ Ànábì ò lè má ṣe kama kí dùá kama kí wítìrì akata alfajiri apẹ̀rànléyà ìrànkómọ Ànábì ò lè má ṣe Ànábì ò filẹ̀ láì ṣe rí àmọ́ bẹ́ẹ̀ bá ṣe kò ní jìyà àmọ́ ládàá tọ́pọ̀ ló ṣe kíni lọ́bọ̀ fún mustahabba náà ọ̀ máa ṣe tó bá jẹ́ wòlíì mustahabba àwọn ìtọ́jú pé ládàá rẹ̀ tó nǹkan tó muakkada àmọ́ ládàá wà ń bẹ̀ náà ikọ̀ ọmọ ọ̀run pákó dáadáa kọ́ ọmọ fi pẹ̀fúmù sára dáadáa bọ́ọ̀ bá náà ti ṣe ọ̀lẹ́ṣẹ̀ bó sì ṣe ọgbà ládàá bó sì ọ̀lẹ́ṣẹ̀ ọmọ gbẹ́sẹ̀ ọ̀tún wọ mọ́ṣáláṣí ọgbẹ́sẹ̀ sì jáde tà gbogbo àwọn súnà yẹn wòlíì Ọlọ́run gbogbo ẹ̀ ní ọmọ ṣe ń tiẹ̀ gbogbo ẹ̀ ní ọmọ ṣe kíni gbogbo ẹ̀ ní ọmọ ṣe yọ ọmọ ṣe mustahabba yọ ọmọ ṣe muakkada yóò sì mọ ṣe kíni yọ ọmọ ṣe wájibà Ọlọ́run bá ní kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni Ọlọ́run bá ní ìrìn ànábì sọ fún wọn yí pé tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ń fẹ́ràn Ọlọ́run ẹ fẹ́ ya wòlíì gbogbo ẹni tó lóun fẹ́ ya wòlíì náà wọn làwọn fẹ́ràn Ọlọ́run ni o fattabi'uni sọ fún wọn pé èmi Muhammad kẹ́ tẹ̀lé tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ń fẹ́ràn Ọlọ́run yuhbibkumullah tẹ́ ẹ bá ti wá ń tẹ̀lé mi Ọlọ́run ọba wàá fẹ́ràn yín yóò sọ yín di àwọn olólùfẹ́ kí lè yẹn mọ́ ṣe tí ma fi dọ̀rẹ́ Ọlọ́run sí sunna ìgbèrè ànábì sọ fún wọn pé tẹ́ ẹ bá mọ̀ pé àwọn fẹ́ràn Ọlọ́run kán máa tẹ̀lé ọ èmi Ọlọ́run nífẹ̀ẹ́ wọn ń sọ wọn di olólùfẹ́ mi sunna lọ́ máa ṣe gbogbo tí wọ́n ní kó ṣe sunna bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa ṣe afa alágbájá ní a ṣe afa àtàmọ̀dún ní a ṣe àwọn bàbá ní a ṣe wọ́n wá béèrè pé ìwọlà ànábì ní ká ṣe kíni ká ṣe dìmọ́ bí sunna rẹ bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ náà ló ṣe di ọ̀rẹ́ Ọlọ́run tọ́lá ànábì ní Ọlọ́run ni ẹ tẹ̀lé mi tẹ́ bá ti tẹ̀lé mi Ọlọ́run wọ́n fẹ́ràn yín yóò fi yín sínú àwọn olólùfẹ́ nínú àwọn tí máa mú yan ya wòlíì òun náà ni ká má máa ṣe bídíà àwọn alùbídíà lé ní wọ́n wà ní wòlíì náà alùbídíà èèyàn ti aṣọ síwájú aṣọ aníbo ló ti rásọ ó ní bàbá ló ní káwọn máa tẹ láti Morocco bàbá Morocco ló ní káwọn máa tẹ aṣọ wáìtì síwájú nírọ̀lẹ́ ọjọ́ Jímọ̀ Ọlọ́run Tìjàníyà Ọlọ́run ọlọ́mọlẹ́yìn àfáà Tìjàní sáfà Tìjàní wọ́n rán sí wa tani wọ́n rán sí wa jẹ́mọ́ Ànábì wa Muhammad sallallahu alaihi bí ọba yíyọ dáadáa Ọlọ́run ọba ní wa ma arsalnaka illa rahmatan lil alamin Ànábì lánàá sí gbogbo ayé Ọlọ́run dẹ̀ sọ fún wa pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana àwòkọ́ṣe lérí ẹ̀sìn ara Muhammad afisi àfisàlà ṣéwù ẹ̀ka sọ́nlẹ̀ ẹ̀fà kẹlẹ̀ ya wòlíì kẹsì túkà ń bí kùbùrà yẹn kùbùrà tẹ̀ ń ṣe tẹ gbogbo yín tẹ sákùn yẹn ẹ̀ túkà ń bẹ̀ ẹ máa lọ lè ṣe láìláà nínú yàrá yẹn kálukú ọmọdé àti ẹsẹ ẹ máa sàṣà láti tó gbádùn ẹ sì istighfar ẹ sì la ilaha illallah subhanallahi wa bihamdi subuhu kudus kẹmọ kí Ọlọ́run kẹmọ ká Kùránì rẹpẹtẹ ẹ sì pọnlẹ kọjá sáwí jàmá ẹ wá ń pariwo ẹ tún pariwo sọlọ ní kẹ máa pariwo ẹ gbọ́ sọlọ ní ẹ máa pariwo ní Kùránì wala tajhar bi salatik Ọlọ́run ní ẹ máa pariwo ẹ tún pariwo ẹ lè ya wòlíì ọ̀dọ̀ ọ̀run kẹ tó máa pẹ́ yẹ ṣe wòlíì torí ẹni tí ń bá ń yapa súnà lè ya wòlíì ẹni tí bá ń tẹ̀lé ànábì Ọlọ́run ló wọ́n fẹ́ràn ẹni tí bá ń yapa ànábì ńkọ́ Ọlọ́run ó kórìíra rẹ̀ ẹni tí ọba sì máa ń nu yín náà kó lè mọ ẹlòmíà ní ẹ̀dá wọ́n fẹ́ ya wòlíì náà lójó ha sí wọn lọ́wọ́ wàá kó ń bẹ̀ kó o lè béèrè ọ̀nà tá à ń gbà ya wòlíì gẹ́gẹ́ bá ànábì sì làákàlẹ̀ sallallahu alayhi wa sallam a máa sin Ọlọ́run ọba pẹ̀lú tí wọ́n mú wá àwọn mìíràn kólù sí mọ́sálásí wọ́n máa lu bàndírì wọ́n làwọn fẹ́ ya wòlíì alẹ́jọ́ Àlàmísì mo tún ra àwọn kan jẹ́ òní náà ẹ̀yin ò tí ì fi ìlú lẹ̀ láì ṣe sẹ̀lẹ̀ láì ṣe kérúbù ẹ̀wọ̀n lílu mọ́ṣáláṣí ẹlẹ́fẹ́ ya wòlíì bàbá ìlú lèyàn fi ń ya wòlíì ni àwọn fújì náà bá kọ́kọ́ ya wòlíì àwọn fújì àwọn dàdàkọ́dà àwọn lápàlà tọ́lá àwọn lùlù gan ẹ kó bàndínì kó mọ́ṣáláṣí ẹfẹ́ ya wòlíì yẹn lùlù ẹ lọ́rọ̀ yín nìyẹn inú ayàwó nìyẹn wà inú àdìsí wọlọ́wà alwaliyu la ya'budu allaha illa bima shara'ahu allah ìtọ́lọ̀ bá làkalẹ̀ ni ó máa fi ṣèjọsìn wa ibadatuhu muwafiqatun lis-sunnah bil ikhlas yóò sì máa gbìyànjú kó ṣe ẹnu ìjọsìn tí ó bá fi súnmọ́ lọ́hùn kó níbàámu pẹ̀lú bá nábì ṣe kíní
bá nàbì ṣiṣẹ́ àwọn kan ṣe mọ̀lúdí láìpẹ́ ẹnìkan sẹ́ndí kílípù yẹn sí mi tó wọ́n ń dá síkìrì tí wọ́n máa ń dáhùn ó bẹ̀rẹ̀ sí sáà máa ń dá nǹkan kan sáà ń dá nǹkan kan arákùnrin yẹn ló bá jòkúlẹ̀ ó ti bọ́ sọ́kò lọ́rùn ó kò ní kàndí ẹ̀ ló bá bu yẹ̀pẹ̀ ní máa ń da sírí ní máa ń da yẹ̀pẹ̀ sírí mo ní sí ẹ̀sìn náà lélẹ̀ bí gbàdé yẹn bá da omi pọ́kẹ́tì kan sírí ọ wá ń fọwọ́ bu yẹ̀pẹ̀ wọ́n ń da sírí wọ́n pè láàyè ìlàlá ọlọ́mọdé àbá wọn sí ìrandíran tí wọn ò ní ṣe yẹn láyé ọlọ́run ní jí wọ́n ṣe ọlágbára ọlọ́run bá wa àìmọ̀kánì àìmọ̀kán aljahal ayọ́mọ̀ ayá mi nínú ẹ̀sùn wa níbi ni mọ̀ ní àmìlà àmàlà ẹni bá ṣiṣẹ́ kan tí fi ń súnmọ́ lọ́run lẹ́sà alẹ́ àmọ̀rúnà tí èsì pàwọ́ la pàṣẹ ká ṣe èmi ànábì fọwọ́rọ́ dùn ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ ó tó lè ya wòlíì tọ́fẹ́ fi ya wòlíì nínú ìjọsìn yẹn ọ lè mú wa ọ wà ní káwọn afọ ọbọ wò ó tí ó wà ní Quran tó sì wà nínú hadisi lẹ́yìn náà sí ọ̀nà tí à ń gbà ṣe yìí síbà ànábì ti ṣe kí ni bó ṣe ṣe náà nìyẹn ànábì ẹni tó bá ṣiṣẹ́ kan tí ò sáṣẹ wálé ẹ̀ lẹ́sà alẹ́ amúdùn afọ wàrọ̀ dùn ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ àwọn yẹn ń ṣe wàhálà gan lérí àyàwó lé o àmọ́ làwọn gbà á nígbà tí ọba tọ́lọ́run àti tànàbì mu kọ́lọ́ mọ́sàbà fọ̀nà mọ̀ wọ́n ẹlẹ́ẹ̀karùn-ún nínú tí yẹn fi ya wòlíì alẹ́ awliyahu ya'muruna masajidallah lis-salah àwọn wòlíì inú wọn máa ń dùn tásìkò òrùn bá ń bọ̀ torí wọn mọ̀ pé àwọn fẹ́ lọ lè pàdé ọlọ́run irun èsùn wọn kèé rẹ̀ wọn kèé sún wọn tó bá ti jọ́ rọrùn bí wọ́n ṣe ń kí lóru ni wọ́n máa ń kí lọ́sàn-án wọn ò wá nípa mọ́sálásí jẹ ọlọ́run aláǹsọ ní Kùránì fi buyutin adhina Allah ọlọ́run ọba ní nínú ilé wa àwọn mọ́sálásí tá a kọ́ a ti pàṣẹ antorifa'a ipe ká máa kọ́lé náà káàkiri wa yudhkara fi asmuhu kí wọ́n ó sì máa dárúkọ wa níbẹ̀ yusabbihu lahu fiha bil-ghuduwwi wal-asal rijal ọlọ́run láwọn kan bẹ nínú àwọn ọ̀rẹ́ wa wọ́n máa ṣàfọ̀mọ́ ní àwọn mọ́ṣáláṣí láàárọ̀ wọ́n máa ṣàfọ̀mọ́ láwọn mọ́ṣáláṣí nírọ̀lẹ́ rijal ọlọ́run láwọn èèyàn ńlá kan ní àwọn àfáàní rijal yẹn hum awliyaullah àwọn náà làwọn wòlíì ọlọ́run ní àwọn tá a wí la tulihim tijara bísínẹ́sì wọn òwò wọn kò ní kọ́dí wọn wala bay'u an dhikrillah ọjà àti ṣọ́ọ̀bù wọn ètí tí wọ́n ń tà ń bẹ̀ bísínẹ́sì wọn òwò wọn iṣẹ́ wọn kò ní kọ́dí wọn an dhikrillah láti má lè ṣe zikiri fún ọlọ́run wọ́n máa wáyè láti máa ṣe zikiri fọlọ́ níbo wọ́n ti máa ṣe wọ́n máa ṣe ní mọ́ṣáláṣí wa iqami salah ọlọ́run sì ní òwò àti bísínẹ́sì títí wọn kò ní dí wọn lọ́wọ́ láti lọ lè kírun lásìkò richard àwọn èèyàn ni àárín yìí náà ni wọ́n wà àwọn wo làwọn èèyàn táwọn ìjàmá àwọn wòlíì ọlọ́run wọ́n bá ti pèrún tó ní tọba ṣe táwọn akitì ẹ̀ tọba jọ̀rẹ̀ ọlọ́run ò ní sọ bẹ́ẹ̀ afá wàhálà tí ti pọ̀jù àwọn náà kì í tábà ṣe táwọn àánú kì í ti wá bọ́ bá jọ̀rẹ̀ ọlọ́run ò ní sọ ọlọ́run ọba ní nítorí tí ò jẹ́ kó lọ mọ́sálásí tẹ bá wò dáadáa ó ní í ṣe pẹ̀lú kíni pẹ̀lú jíjẹ mímu ọlọ́run wá ní àwọn wòlíì tòótọ́ jíjẹ mímu àtòwò business iṣẹ́ ọwọ́ wọn kò ní dí wọn lọ́wọ́ láti lọ lè kírun lásìkò oorun wọ́n dẹ̀ máa lọ mọ́sálásí lẹ́ẹ̀ márùn lójúmọ́ wọn ò sì ní lọ pẹ̀lú tìkọ̀tìkọ̀ ẹ sájà lọ àfa àtúnfẹ́ kọjá sí yàn láàkírun àwọn èèyàn kọ́ àwọn gan ti ń retí ẹ̀ tẹ́lẹ̀ Allahu akbar Allahu akbar inú wọn máa dùn ní pé àfẹ́ lè pàdé ọlọ́ hayya ala salah ẹ máa bọ̀ wá kírun hayya ala falah ẹ wá jèrè wọ́n ṣetán láti jèrè ìhà tí wọ́n bá fẹ́ mọ bó ṣe jẹ́ wòlíì sí láàrin wa àtọ́lọ́hun wo ìhà tó kọ sírun bírun bá ṣe máa ń ya ọlá ọ sí bẹ́ẹ̀ náà ni ìhà tó kọ sí Allah subhanahu wa ta'ala nínú àwọn téèyàn máa fi ń ya wòlíì yasumuna alfarida wa nawafil wọn a máa gbà wẹ̀ ya ayyuhal ladhina amanu ọlọ́run lẹ́yìn wòlíì ọlọ́run èyí tẹ́ ti gbà mí gbọ́ àbí àwọn wo ni wòlíì àwọn tó gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run ni kutiba alaykumus siyam dandan ní ká gbààwẹ̀ Ramadan kama kutiba ala alladhina min qablikum bẹ́ẹ̀ náà láṣẹ lọ́rọ̀ àyàn fáwọn tó ṣíwájú yín bá a ṣe ṣe lọ́rọ̀ àyàn fẹ́yìn bẹ́ẹ̀ náà láṣẹ lọ́rọ̀ àyàn fáwọn tó ṣáájú yín la'allakum tattaqun kẹ́ lè bẹ̀rù ọlọ́run àwọn wòlíì máa ń bẹ̀rù ọlọ́run àbí wọ́n bẹ̀rù ọlọ́run wọ́n máa ń bẹ̀rù ọlọ́run ọlọ́run ni ẹ tún gbààwẹ̀ kí
wìláyà yín kó tún fi lékún sí i torí ẹ ti gbàgbọ́ ẹ wá gba àwẹ̀ la'allakum tattaqun kẹ́ ẹ lè bẹ̀rù Ọlọ́run torí àwọn àwòlíyà Ọlọ́run ní alladhina amanu wa kanu yattaqun wọ́n gbàgbọ́ wọ́n dẹ̀ bẹ̀rù Ọlọ́run ní tí ó tún mú yín lékún nínú bẹ̀rù Ọlọ́run òun náà ní kẹ́ gba àwẹ̀ ajẹ́ pé bẹ́ẹ̀ máa ń gba àwẹ̀ ìbẹ̀rù Ọlọ́run ọba yóò máa ṣe kíni yóò máa lékún ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn fẹ́ dá lára tó bá ti wà nú àwẹ̀ wọ́n náà mọ̀ wò pé mo ń gba àwẹ̀ o àìmọye nǹkan mìíràn tó fẹ́ wò nǹkan mìíràn tó fẹ́ sọ nǹkan mìíràn tó fẹ́ gbọ́ àwẹ̀ ọmọ ṣe kíni yóò máa di ọ lọ́wọ́ Ànábì ní as-sawmu junna mani Ànábì ní àwẹ̀ yìí máa ń dìyàn lọ́wọ́ ṣẹ́bù ni ọba gbọ́dọ̀ Ramadan tán ní tí wọ́n sọ fún ọ tó bá fẹ́ yàwó lí ni pé ọmọ gba Monday àti kíni Thursday lẹ́yìn náà ọmọ gba 13 14 15 ọgbàjọ àràfá ọgbà aṣúrọ àwẹ̀ Ànábì Dáúdà ń bẹ́lẹ̀ ọjẹ oúnjẹ kan ọgbà àwẹ̀ ẹjọ́ kejì ọjẹ oúnjẹ kẹta ọtún gbà àwẹ̀ ẹjọ́ kẹrin pípa rẹ bá gbé ìdẹ́yẹn fi ya wòlíì pọ̀ rẹpẹtẹ kọjá ká máa wá da tẹ̀sùbá sọ́rùn ká máa ṣe bí wèrè wọn ní àwọn lẹ́yìn ní at-tariqatul bilalawiyya ẹ máa pàdé wọn ní Ṣakí ẹ máa pàdé wọn ní Òkèhò wọ́n pọ̀ ń Ìbàdàn àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ńlọrin wọ́n ti wá pọ̀ lẹ́kọ̀ọ́ bíìsì yóò tan àtùpà lágò kan ọ̀sán yóò lo gọ́bù bí mẹ́jọ aago bí 5 sọ́wọ́ yóò wọ sọ́ọ̀kì rẹ́dì sápọ̀ ọ̀tún ṣẹ́ṣẹ́ ọ̀tún sọ́ọ̀kì yẹ́lò yóò wọ ẹsẹ̀ òsì yóò wọ amúbúlálà lọ́wọ́ yóò lè wòlíì mo ní irọ́ lọ gbà ìtọ́jẹ̀ lọ ń wá ó lè yá wòlíì pẹ̀lú bó ṣe ń ṣe bí wèrè yẹn èyí pírátìsì èyí ṣe bí wèrè kó di wòlíì nítorí yẹn fi ń ya wòlíì ni lọ́lọ́run sọ fún wa lẹ́yìn náà tó ń sin ìyẹn òun ṣe kárí ni ó kó tẹ̀síbá sọ́rùn èyí àwọn kárí ni èsì àwọn wòlíì èsì ṣe kárí ni kọ́dà àwọn yẹn fẹ́ ká mọ̀ pé wòlíì làwọn nínú àwọn ìròyìn àwọn wòlíì wọ́n máa ń fi ìbádà wọn pamọ́ bóbìnrin sì máa ń fi nǹkan oṣù rẹ̀ pamọ́ ni tó ní fẹ́ kẹ́nìkan kan mọ̀ wọ́n tó kó tẹ̀síbá sọ́rùn tó rànjú káàkiri ṣe wòlíì náà lójú ọmọ ṣe tó ń ṣe yẹn tó bá jẹ́ wòlíì ò ní ṣe àmọ́ àwọn yẹn gọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n ti ranjú báyìí wọ́n ní bàbá àwọn bàbá ti ranjú o wọ́n ṣe ń bọ̀ sọ́mọ keje náà ti ń bọ̀ o wọ́n ní bàbá ní ìdí 10,000 pápápá wọ́n ti dá kẹ́ tó síjú kẹ́ tó yájú wọ́n ti ra mọ́tò fún bàbá o wọ́n wá ń pọ̀ sí àwọn obìnrin náà àwọn náà ti tún join àwọn obìnrin náà ti tún bẹ̀rẹ̀ wọ́n dé fìlà ọkùnrin ọlọ́mọdé ìṣàánú wa wọ́n jẹ́ àdìdàkudà inú tí yẹn máa fi ń ya wòlíì ní kọ́ máa gbàwẹ̀ dáadáa dìmọ́ bá ṣe ń gbàwẹ̀ sí lọ́ọ́ máa ya wòlíì sí gbogbo àwọn tá a ti ń gbà àyìn nígbà mọ́kọ́ lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa wọ́n lè gbàrọ̀ ọlọ́wọ́n bá wa inú tá a máa fi ń ya wòlíì al-awliya'u yatasaddaquna min amwalihim àwọn wòlíì sáwọn wọn a máa ṣe sàrà sórí tọ́lọ̀ bá fún ọ ní gbogbo dáadáa tó bá wá yà ọ́ láhùn máa bẹ̀ lọ́n kọ́ lọ́hùn kó mú ọ kó láàrin àwọn ahùn ẹni tí ó jẹ́ ọ̀gá àwọn ànábì ọlọ́run tọ́lọ̀ ní ká máa kọ́ sí kò sẹ́ni tó tọrẹ tó onílà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà wọn ròyìn àwọn wòlíì ọlọ́wọ́n bá ní alá inna awliya Allahi la khawfun alayhim wa lahum yahzanun ọlọ́wọ́n bá láwọn wòlíì ẹ̀rù ò ní bà wọ́n oye tí wọ́n bá ń lọ sọ́run lérí tí wọ́n lè bá lọ́run inú wọn ò ní bàjẹ́ lérí tí wọ́n fẹ́ filẹ̀ sílé ayé ìgbà tó lọ́n fẹ́ ròyìn àwọn tí wọ́n ń ṣe sàrà tí wọ́n máa ń ṣe sàrà tọ́jẹ́ pé jojoojúmọ́ ni ẹgbà kìí sún wọn ẹ wo tọ́lọ́n fẹ́ ròyìn àwọn náà ọlọ́wọ́n bá ní alladhina yunfiquna amwalahum ọlọ́run láwọn tí wọ́n máa ń ṣe sàrà tí wọ́n máa ń náwó wọn bil-layli wan-nahar bẹ́ẹ̀ lè bá wọn lóru Allahu akbar lóru wọ́n kọ́kọ́ dárò máa lójú yóò wá jí pẹ̀lú ta ló jí mi wọ́n ní ẹnìkan ló wà lójú ọ̀nà wọ́n ní kẹ́ wá bùn ún wọ́n sì wọnú àpò ibi wọ́n kówó sí lóru náà wọ́n sì ṣílẹ̀kùn wọ́n sì fún un bil-layl tí sàárà ọba dùn yàn la èèyàn lè ṣe sàárà lóru wọ́n ní ó dìgbàdìgbà wọ́n ní ẹ dákun hospital ní ẹ dákun ẹ gbà wá alájì alájà umu ẹ dákun wọ́n ní kákọ́ lẹ̀ lè ṣe test náà wọ́n ní 75,000 láago 3 òru yóò sì béèrè account number wọn yóò sì transfer rẹ̀ síbẹ̀
a ní bàbá ṣe jẹ́ láàárọ̀ láyé tó pè mí ọlọ́run láwọn tí wọ́n máa náwó lóru ọlọ́run bá ní wọ́n nàhárì wọn tó máa náwó lọ́sàn sirran wa alaniya wọ́n máa ná owó kan tẹ́nìkan kan ò ní mà pé wọ́n ná wọ́n máa sàwọn sàárà kan tẹ́nìkan kan ò ní mà wa alaniya wọ́n sì máa ṣe àwọn èyí táwọn èèyàn mà ìtumọ̀ ẹni pé àwọn èyí tó jẹ́ pé wọ́n fi encourage àwọn ẹlòmíín náà pé wọ́n ní ká dá nǹkan báyìí tèmi ni o tèmi ni o ẹ máa rí tí wọ́n ṣe wọ́n lọ́kàn nǹkan báyìí sábẹ́ kò sí fi pamọ́ wọ́n lọ rán lágbájá ọ̀ràn mọ́kà àbí kò sí fi pamọ́ wọ́n ní lágbájá ọkọ̀ mọ́sálásí àwọn sàárà kan bẹ téèyàn lè fi pamọ́ ọlọ́ni wọ́n máa ná èyí tí wọ́n lè fi pamọ́ èyí tí wọ́n lè fi pamọ́ náà wọ́n máa ṣe kí ni wọ́n máa ná ọlọ́wọ́n bá ní àwọn tá a wí yìí falahum ajruhum inda rabbihim ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba fún wọn ọ̀pọ̀ o wala khawfun alayhim wala hum yahzanun nítorí àwọn ìròyìn àwọn wòlíì ala inna awliya Allah la khawfun alayhim wala hum yahzanun the same quality lọ́wọ́n ọba ní àwọn tá a wí inú àwọn olówó àṣẹ sàárà yìí wala khawfun alayhim táwọn náà bá ń lọrùn ọlọ́wọ́n bá ní àní dẹrùbà wọn mọ́ wọn mọ̀ wal janna báyìí wala hum yahzanun gbogbo dúkìá tí wọ́n fi lẹ̀ sílẹ̀ ayé ọlọ́wọ́n ní àníbà wọn jẹ́ àfihàn ọlọ́kàn balẹ̀ pé nǹkan kan ò ní í ṣe wọ́n á tún mójútó ju bá a ṣe mójútó nígbà tó wà láyé lọ. nítorí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín fẹ́ ya wòlíì nsìn àmọ́ tó bá ti dọ̀rọ̀ owó owó tèmi mi ló fi ṣeré o tọba fẹ́ wà ní àwọn wòlíì ọmọ ṣe sàrà ọjì ọlọ́rẹ̀ kọ́dà bàbá jáhun ọmọ bẹ̀lẹ̀ ọ̀hún ọba lóru pé kọ́lọ̀ ọba àlá kọ́ yọ ọ́ kù nínú àwọn ahun kó fi ọ́ sínú àwọn tí wọ́n máa ń ṣe kíni àwọn tí wọ́n máa ń ná nínú tẹ́lẹ̀ máa fi ń ya wòlíì òun náà ni pé yóò máa wùyàn ní gbogbo ìgbà kéèyàn lọ lè ṣiṣẹ́ yàrá ilé ọlọ́run ọba tọ́jú ọ̀rẹ́ èèyàn tá à ń pè ní Kaaba yazuruna baytallah bayta waliyihim taqarruban ila Allah yóò máa wù wọ́n lẹ́mìí wọ́n fi ájì sẹ́mi pé wọ́n fẹ́ lọ lè tàwáfù lé ọlọ́run ẹ̀wọ̀n pé ọ̀rẹ́ rẹ̀ lọ́lọ́run ẹ̀hìn wọ́n fẹ́ lè tàwáfù lé ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run ẹni ọlọ́run bá fún lówó tó jẹ́ pé kò máa lọ hajj kò máa lọ umura orí ń bọ́ fún gan àwọn wòlíì téèyàn lè yà pẹ̀lú owó lèyí tá à ń sọ yìí ẹni tí ó bá lágbára ọlọ́run máa pé ọ̀lágbára ni ẹ ọlọ́run ti ṣàánú wa bọ́ ọ̀bá lágbára kan ọ̀ lágbára míì àbáwọn tọ́lọ́wọ́n ọba àlá tó fàyọ tó wá kó lé wa lọ́wọ́ ọ̀nà ájì àti umúra ti sílẹ̀ fún wa. inú tẹ́yìn máa fi ya wòlíì la yuqaddimuna an-nawafila ala al-fara'id àwọn wòlíì wọ́n ti náfìlà síwájú ọ̀ranyàn wọ́n ti náfìlà síwájú kíni síwájú ọ̀ranyàn. wọ́n ń kírun ọ̀ranyàn lọ́wọ́ àbí wọ́n kí fájìrì lọ́wọ́ ọwọ́ yan náfìlà arákàtà lè fájìrì wọ́n sì ti gbé ìrun ọ̀ranyàn lọ́wọ́ wọ́n kí sórí lọ́wọ́ olóhùn yan arákà méjì ṣé n tó yẹ kó máa ṣe nìyẹn ọlọ́run dìde sọ fún ànábì ni pé gbogbo àwọn tí wọ́n bá fi ọ̀ranyàn lẹ̀ tí wọ́n ń ṣe náfìlà wọ́n ṣe wòlíì àwọn wòlíì làwọn tó jẹ́ pé wọ́n sọ ọ̀ranyàn wọ́n kọ́kọ́ ṣe náà bá sọ ọ̀ranyàn tán wọ́n sì wá ṣe náfìlà àbáwọn tó jẹ́ pé náfìlà wọn kò ní dí ọ̀ranyàn wọn lọ́wọ́ lásìkò ọ̀ranyàn yẹn ó kírun wákàtí márààrún Ọlọ́run ṣe náfìlà tàájùdí èyí ṣe wòlíì ọgbà Ramadan Ọlọ́run gbà Lámídì àti Monday èyí ṣe wòlíì èyí tó fi kọ́kọ́ rẹ̀ sínú Islam gangan ló ń ṣeun àwọn àríkánù Islam àbọ̀ṣe la ilaha illallah la ilaha illallah magribi tó wọ́n ní ẹ̀fìyàn lẹ̀ náà èyí tó ń sọ iná ńkọ́ ẹ̀yà yakuya ni níta ń ṣeun yakuya lẹ́yà ń bẹ̀ ẹ̀ lè ya wòlíì torí magribi ju la ilaha illallah lọ. ọlọ́run sọ nínú àdéhùn kùdùsí ó ní man adali waliya ọlọ́run bá ní gbogbo ẹni tó bá mú wòlíì mi lọ́ta ẹni bá ń bá wòlíì mi ṣọ̀tá ọlọ́run sọ níbẹ̀ o ẹni tá a bá rí i pé arápẹ̀rẹ̀ dáadáa ìbẹ̀rù ọlọ́run ẹ̀sìn ọlọ́run ìgbàgbọ́ lára ẹ̀ ká má kọlù ọ́ ní a máa ń sọ̀rọ̀ rẹ̀ ká dákẹ́ kí èèyàn má gbé tiẹ̀ gbogbo ẹni tá a bá ti rí o lè já àfa o lè má já àfa pé ajíbẹ̀ lọ́n ni bó ṣe wà yìí àwẹ̀ ni bó ṣe wà yìí ń sá fún aráàmù tá a rí i pé àmì ẹ̀sìn lára ẹ̀
tó bá lè jẹ́ wòlíì tó bá ṣẹ̀ Ọlọ́run lóhun lòun dìde sí ọ. Ànábì lọ́lọ́ ní mọ́ ní àádáli wàlíyá, ẹni bá mú ọ̀kan nínú àwọn wòlíì mi tó mú lọ́ta tí ń bá sọ̀ta faqad barazani bil muharaba, èmi Ọlọ́run ọba ló ti dìde sí bóun fẹ́ bá mi jagun. Ọlọ́run ní wàá jà lógun. Ọ̀rẹ́ mi, ara àǹfààní tẹ́yìn orí tí ń bá ya wòlíì ni o. Ọlọ́run ní ó máa ṣe kíni, òun ní ó máa bọ́ ọjà. Àdánwò ọmọ bá wọn míì tí ò ní mọ̀ pé Ọlọ́run ló bá wọn jà nítorí rẹ̀. Wa ma taqarraba ilayya abdi bimithli ada'i ma aftaradtuhu alayhi. Ọlọ́run ní ẹrú mi yẹn, wa ma taqarraba ilayya abdi, kò súnmọ́ mi pẹ̀lú nǹkan kan bimithli ada'i ma aftaradtuhu alayhi, tó ju ọ̀ranyàn tí mo ní kó máa fi súnmọ́ mi lọ. Tó ju kíni jàmbá lọ, tó ju ọ̀ranyàn tí mo ní kó máa fi ṣe kíni, tí mo ní kó máa fi súnmọ́ mi. Ọ̀ranyàn tí mo ní kó ṣe ìmọ̀ ń ṣe. Lẹ́yìn náà wala yazalu abdi, ó tún wá wáyé kò yẹ kó bò, yatakarrabu ilayya bin nawafil, ìṣẹ̀ṣẹ̀ tún wá ń ṣe àwọn náfìlà hatta uhibbahu, tí mo fi wá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ gan-an. Kí ló dé tọ́lọ́run fi nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ gan-an? Torí nǹkan méjì. Alákọ̀ọ́kọ́, ó ti ọ̀ranyàn síwájú náfìlà. Ẹlẹ́ẹ̀kejì, kò tún dúró lérí iná ọ̀ranyàn nìkan, yín tún ṣe náfìlà. Ajẹ́ pé tó bá ń ṣe náfìlà lọ́wọ́ tásìkò ọ̀ranyàn bá tó, kí ló ṣe? Ó dá náfìlà dúró. Tó bá wá ṣe ọ̀ranyàn nìkan tó ṣe náfìlà, ó máa jọ́rìí Ọlọ́run. Tó bá tó wá ṣe náfìlà sí, ó tún wá nípò míì níwájú Ọlọ́run. Ẹlòmí ojú òkú nínú ilé yóò máa ṣe halwa, àfọ ní halwa, ṣéwò ní halwa, ọkùnrin ń ṣe obìnrin ń ṣe, ẹ mọ̀ gbọ́tọ̀ ni wọ́n wọ halwa. Ọkùnrin wá wà nínú ilé halwa, tàbí halwa yìí sọ̀rọ̀ àyàn, àbí? Ìtàn pé halwa ni pé ìbá búbú sáàyè kan láti máa sin Ọlọ́run, máa gbọ́ Ọlọ́run tóbi, máa yin Ọlọ́run. Tàbí kí ẹ sọ̀rọ̀ àyàn kí n lè bá búbú sáàyè kan. Jímà àti ìrun ọ̀rọ̀ àyàn fọkùnrin, ọ̀rọ̀ yẹn ni àbí kí n sọ̀rọ̀ àyàn? Ọ̀rọ̀ àyàn. Ọ wá fi jímà lẹ́ẹ̀kọ́ lọ. Ṣé òun ni ọ̀lọ́ jímà? Mọ̀kádàmù, àlífà wọn lọ. Ọlọ́run fẹ́ ya wòlíì kọ̀ lọ jímà. Ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ati fas'aw ila dhikrillah. Tó bá dijọ́ jímà Ọlọ́run ní fas'aw ila dhikrillah. Ẹ sáré tètè, ẹ máa lọ jímà. Wa dharul bay', ẹ fi tẹ́ ń ta tẹ́ ń rà. Ẹfilẹ o, ẹfàyé lẹ, ẹfòwó lẹ, jímà ní kẹmà lọ, tí wọn bá ti pẹ̀lú jọ jímà, ọwọ́ àjòkónú yàrá kò kí jímà. Ọlọ́run bá ní wọ́n ká o máa rọ kẹ́yìn. Ọlọ́run bá ní ẹ̀yin ọkùnrin ẹ lè rùkú papọ̀ máwọn tí wọ́n ń rùkú. Níbo làwọn tí wọ́n ń rùkú wà? Ní masalasi, ọwọ́ àjòkónú. Wọ́n fọ̀ràn yẹn lẹ̀ yín ṣe kí ni? Yín ṣe náfìlà. Àdíìsì yìí jí ó yé wáyé pé kì í ṣe wòlíì. Kójú rọ pọ́n bí iná kìí ṣe wòlíì, kójú rò ó funfun. Wọ́n èé kírètì téèyàn fi ya wòlíì, wọ́n máa ń tẹ̀lé àkọọ́lẹ̀ tó wà nínú alukurani àti kíní àti sunna lè máa fi ya wòlíì. Torígbà tó bá ti yapa Kùránì tó yapa Ọlọ́run tó yapa nábì, ìbolo tó wá rí wòlíì tó yà. Ẹni tó sì jẹ́ wòlíì lẹ́ni tó gbọ́ Ọlọ́run gbọ́ tó gbà nábì gbọ́, ìwọ sì gbàgbọ́, òkèrùn jàmbá òkèrùn jímà. Tó sì jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀hún mọ́sá ìsànú wa o. Náfìlà as-salawat, àwọn nàwáfìlì yìí tàbí ká máa ṣe ọ̀pọ̀ rẹpẹtẹ, ká máa kí dùá tóun bá ti yọ tán, òkè dùá iye rákàtí típa ẹ̀ bá ṣe kíni, iye rákàtí pàrẹ̀ bá ká, kò sí náfìlà lóru, kò jòkólẹ̀ kò ṣe sàlátù fún ànábì, má ṣe sàlátù lè fà tí o, sàlátù tá ànábì kọ́ wa ní kò sí kíni, kò sí kọ́ má bàa yàyàkúyà. Kò sí la ilaha illallah tí pàrẹ bá ká, wọ́n bá ti ṣíṣí náà lẹ́ọ̀ṣẹ̀ ní ládá sí. Subhanallah wa bihamdihi tí pàrẹ bá ká, Subuhu Quddus tí pàrẹ bá ká, Astaghfirullah wa atubu ilayh. Kọ́ ma ka Kùránì gbogbo àràárọ̀, kọ́ ma ka Kùránì lóru, kó jùkúlẹ̀ kọ́ ma yin Ọlọ́run, kọ́ ma kí Ọlọ́run, tí wọ́n ń pè ní nawafil. Ẹlẹ́ẹ̀kẹwàá nínú tí mo yan ya wòlíì, wa yazhaduna fi dunya bil qana'ah,
wa fil haram. àwọn tá a wí yìí wọ́n máa ń ráyé sá mọ̀ tí wọ́n ń pè ní kéèyàn máa ráyé sá wọn ebi sì lérí nǹkan tí ò ní ṣàǹfààní fún Ọlọ́run. ẹ gbọ́ ẹni tí ń lọ ráyé sá kẹsẹ̀ tí ń wà kísà o kẹsẹ̀ tí ń rùn o kẹsẹ̀ tí ń jẹjẹkújẹ o tó láwọn ráyé sá ẹ̀bà ti jẹ ẹni náà gbé wá ewu eré rẹ̀ bá ń yọ kú ọ̀ ìjọ mélòó lálò láyé bọ́bá ti jẹ́ ó sì ní pẹ́ kú torí àrùn ló ń ṣe kíni lọ ń jẹ yẹn. ìjọ ń pè ní ìráyé sá òun náà ni kéèyàn ó bíṣì lérí nǹkan tí ò ní ṣàǹfààní fún yàn lọ́rùn. ṣẹ́rí tùmọ̀ tí mo fún yẹn kéèyàn má lè ronú pa ẹ̀. ẹni ráyé sá nǹkan tó ń kójọ yìí ó rí pé ó ti ń dí ọ lọ́wọ́ láti ráyè kírun lásìkò ó ti ń dí ọ lọ́wọ́ láti gbà àwẹ̀ nítorí òun kójọ láyé yìí ń dí ọ lọ́wọ́ láti dìde lóru gbogbo nǹkan tó tara bọ̀ nílé ayé yìí ń dí ọ lọ́wọ́ láti máa súnmọ́ lọ́hùn kéèyàn fi nǹkan yẹn lẹ̀ ni wọ́n ń pè pé yẹn ráyé sá kìí ṣe ẹni tó palẹ̀ ayé tì pátápátá tí ò wá tí ó jẹ fáwọn ọmọ fúnyàwó tó ní òun zahid àwọn wòlíì Ọlọ́run ọba la yatrukuna ad-dunya kullaha wọn ìfilẹ̀ ayé lẹ̀ pátápátá lọ́kàn jòkó nulẹ̀ lọ́kàn mọ́sàdúà afáyè nílò bí ṣe aládùúgbò làwọn ń ṣe ajíbẹ́ lónìí wá àwọn ọmọ ńkọ́ ẹni ẹ̀fín wọn lé Ọlọ́run tọ́ wọn àwọn ìyàwó ńkọ́ ẹni Ọlọ́run bọ́ wọn ẹ̀ níwá kan ṣe ó lè dáhùn ṣe yín kọ́ tẹ̀sùbà ń bẹ̀ àwọn eléyìí ṣe wòlíì ẹni tí ó bá níbi tí ó ti máa ṣiṣẹ́ tí ó máa fi jẹun tí ó máa rò wà láàlì kò lè ya wòlíì lọ́pọ̀lọpọ̀ àwọn wòlíì sì di gbájú ẹ̀ lẹ́nìí nítorí pé àtijọ́ àti mú nira ìgbà tó bá ti níṣẹ́ lọ́wọ́ àtijọ́ àti mú nira tó bá ti lówó kan tó máa ṣe inú tí máa mú yàn ya wòlíì ní káàfọ́ ọmọ ronú láti ṣòwò káàfọ́ ọmọ ronú láti ní nǹkan tí ó máa ṣe tí ó máa mú wálé torí kọ́ ọmọ àjà láàlì ẹ̀ ní ọjọ́ ya wòlíì tó bá ti ń jẹ haramu tó bá ti ń tọ́ jẹ mọ́ kí ló máa jẹ haramu ló máa jẹ tó bá ti ń jẹ haramu sólé di wòlíì ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì tàwa wí yìí náà nígbà olóhùn òṣìṣẹ́ wọ́n máa wá lọ lè kalẹ̀kùn àwọn tó ń ṣiṣẹ́ ìgbà wa ṣàdúrà fún yín aláàjì àti parí yàsí méje nígbà míì àwọn ó sì sí lọ́rùn pé ó ti dùsùn mẹ́fà tẹ́ẹ̀ ti fún wa lówó ẹ̀ wọ́n fọlọ́n lẹ̀ wọ́n wá ń sátẹ̀lé àwọn ẹrú Ọlọ́run nígbà wọn yẹ sọ̀rọ̀ Ọlọ́run tó bá jọ̀rọ̀ Ọlọ́run wọ́n gbà pé Ọlọ́run ọba ara tó Ọlọ́run ọba Allah ní ká máa ṣe ká máa bẹ̀rù fún àrísìkí Ọlọ́run tó wá ní famshu fi manakibiha wa kulu min rizqihi Ọlọ́run ní ẹ jáde bóde ẹ wáṣẹ lọ tẹ́ fi àrísìkí fabtagu inda Allahi rizqa Ọlọ́run ní ẹ wá àrísìkí wá sí sánmà àbí ẹ ṣàdúrà nìyẹn famshu fi manakibiha wa kulu min rizqihi nǹkan ẹ jáde kúrò nílé ẹ wá àrísìkí lọ Ọlọ́run jọ jimá ẹ lè kí jimá tẹ́ bá kí jimá táyé sí kí ni ẹ padà sí ọjà yín ó lè yá wòlíì tó bá ní bísínẹ́sì o ọmọ ya bíyì tó ń ṣe ọba tó lọlẹ̀ wá mi kún bọ́ọ̀ bá tagi máa tarin bọ́ọ̀ tarin máa tasọ bọ́ọ̀ tasọ máa ta búlọ́ọ̀kù bọ́ọ̀ ta búlọ́ọ̀kù ọmọ kọ́yàn lẹ́kọ̀ọ́ kó gbowó rẹ kó pé pérépéré kó lè bá ya wòlíì torí elébi ya wòlíì ẹni tí ò níṣẹ́ tí ó sì fẹ́ wáṣẹ́ ò lè ya wòlíì yàmọ̀ jẹ́ àràmù ẹni má ti jẹ́ àràmù ò lè di wòlíì torí ṣọ́ọ̀ ní kéèyàn náwó àbí bùkátà tó ti ṣọ́ọ̀ lérí owó tí ò ṣọ́ọ̀ ṣẹ́mi pé wàhálà ńlá ni ẹ bá rí àrà táwọn èèyàn ń fi wòlíì yà ńlẹ̀ Yorùbá tí wọ́n ń ṣe kápẹ́tà bíríkìlà tí ò kéwúrí kọ̀ láyà láti ṣe látara bá ṣe rí owó yìí ó lè ya wòlíì o àfikọ́ ọmọ lọ lè ta nǹkan kan wọ́n bá wá débẹ̀ ọmọ wa ṣàdúrà kọ́lọ́jọ́ ṣe kíni kọ́lọ́jọ́ ọmọ ta àmọ́ òkìrì sínú ilé ọlọ́wọ́ fẹ́ náwó ọ̀nà nàkúnà. àwọn wòlíì wọ́n máa ráyé sá wọ́n yẹ wá ká ayé láyà ẹni tí ń kó ayé láyà lẹ́ni tó jẹ́ pé ń wá nǹkan lẹ́yìn ìgbà tó ti ní tí ó ràn lọ́wọ́ láti sin lọ́hùn ní tí wọ́n ń wá àwọn nǹkan tí ó pẹ̀tẹ̀ bọ́ rẹ̀ sílé ayé tí ò ní wúlò fún un. àwọn yẹn wáyé o jama ẹ bá rí àwọn tí wọ́n wálé ayé ẹ rí i pé ilé ayé tó ń wá yìí bọ́ bá rí tó ń ní sí lọ́hùn ẹ rí i tó jẹ́ pé òun ò ní lójú wọn ò ní ní bó ni wọ́n pè é wọ́n lójú kòkòrò wọn ò ní ní kọ̀nà ni kéèyàn yọnu sí ẹni wọ́n bá tọ́lọ́ bá ṣe fún
kó sì máa rọ́ Ọlọ́run bá sin pẹ̀lú ẹ̀. nígbà wọn bá ní àwọn ṣé ò gbé mọ́tò kan wá la ilaha illallah wọ́n ní 50 million wọ́n tà ọwọ́ adé wà sí ọwọ́ ń pé ẹyẹ yẹn sàárè pàtàkì ó ẹ̀sáfáyé ó wọ́n ní àsáfáyé inú ayé gan lẹ́yìn gan wà nínú ayé gan lẹ́yìn gan sékìní lẹ́yìn gan gbé ẹwà ní káwọ̀ sá fún táwa bá sá fún kó lè bá wá sọ́dọ̀ ti yá bí wọ́n ti sọ fún ọ pé oye kọmọ gbélé àlápà wọ́n sọ fún pé ìsìláàmù ní oníkọ ọmọ wa sọ́tọ̀ ya wọ́n sọ fún ọ pé ìsìláàmù ní ọwọ́ bẹ tọrọ mọ́tò tí ó dé pé àwọn mẹ́jọ náà máa ti láàárọ̀ kó tó sékìní kó tó start ó dò láàrin méjì kò ní pọ̀ jù kò sí ní sékìní kò sí ní lé jù kò ní lò jù ọwà dó lérí ẹ ọwà bùkátà rẹ ọwà jọ ọmọ lérí ínkọọmù tí máa ń ṣe kíní tí máa ń wọlé fún ọ oníkọjá agbára rẹ látara bẹ́ẹ̀ á ní eléyìí ráyé sá ẹni tó lówó tí ń ná sójú ọ̀nà Ọlọ́run tí fi ń ṣàánú àwọn èèyàn ọ ráyé sá bí ọba ráyé sá kò ní ṣe ọ̀tọ̀ ní tí ọmọ fi dè mọ́lẹ̀ gbogbo àwọn olówó tẹ bá ti máa ráyé sá ó lè jẹ́ bílọ́níà ó lè jẹ́ mílọ́níà kó tó ná 20,000 yóò ti ṣe sàárà 80,000. ọlọ́mọsá fàwọn náà sínú wọn níwọ̀n bá àsìkò wa tó kù karamatul awliya ìjẹ́ karama wà fáwọn wòlíì sí mírèkù wà fáwọn wòlíì ìjẹ́ karama wà wọ́n ní karama ń bẹ karama wà ọlọ́wọ́n bá Allah sọ sínú Kùránì pé karama wà ìpè àwọn tí wọ́n bá dúró déédéé pé àwọn tí wọ́n bá dúró déédéé a máa ṣiṣẹ́ ìyanu nípasẹ̀ wọn àwọn wòlíì ó wà ní Quran Ọlọ́run sọ àwọn wòlíì tí Ọlọ́run ti ṣiṣẹ́ ìyanu nípa wọn ó wà ní àdísì àwọn wòlíì tí Ọlọ́run ti ṣiṣẹ́ ìyanu nípasẹ̀ wọn òun ni lágbéyẹ̀wò pẹ̀lú ìyọ̀ǹda títí Ọlọ́run ọba wa ní ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ń bọ̀ insha Allahu ta'ala karamatul awliya was-sihr àwọn miracles wo ni Ọlọ́run bá ti ṣe nípasẹ̀ àwọn wòlíì Ọlọ́run ìjẹ́wọ̀ náà o lè perform miracle àmì Ọlọ́run lè perform miracle fún ọ nípasẹ̀ ìmánì rẹ bẹ́ẹ̀ bá di wòlíì Ọlọ́run Allah subhanahu wa ta'ala yóò máa ṣiṣẹ́ ìyanu iṣẹ́ tí ọkọ mọ̀ yóò máa ṣe nípasẹ̀ ìmánì tẹ̀yàn ní sí Ọlọ́run abẹ́lẹ́ wọn bá nínú àánú rẹ̀ ẹni wọn bá ta wí kọ́lọ́ mọ́sàájọ́ sàǹfààní fún wa subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. والسلام عليكم ورحمة الله وبركاته. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا.